hello. Hello, sir. Ẹ kalẹ́ mà. Wọ́n là ń ká kọjá. Ẹ kalẹ́ sà. Ẹ ti wà lórí afẹ́fẹ́ mà. Kí lẹ̀ ń là kọjá mà? Nípa ọmọ mi ni o. Ìgbéra kan ọmọ tẹ́lẹ̀ wá sí kólò ni. Mo wá ti náwó ìsọ̀tá mi tó ń gbèsè kalẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìrí bí mo tó lọ sínú mi tó ti ń dọ̀. Ó tún ti ń lọ mú tó mú padà. Mo mú kọjá bẹ́ẹ̀ débi wípé tó bá mú tán báyìí, wọ́n rù wálé ni. Ẹ dákun. Ẹgbà mi mọ ọ̀nà àbáyọ ni mò ń wá kọ́lọ̀ wọn kàánú. Ọmọ ọdún mélòó lọmọ yín tí mo kó lòzà tí lórí sàárẹ̀ kì í? Ọmọ 25 years ni o. Ọmọ 25 years ni o. Ibiṣẹ́ tí mo fi sí ọkọ̀ sápò ń bẹ̀ o. Ẹ ṣe ilé ọkọ lẹwà mà. Ilé ọkọ mi ti pẹ́ ọ̀pọ̀ nínú. Ṣé òun làkọ́ bí yín àbí kejì àbí kẹta? Ó ní àbíkẹ́ ìlú. Ẹ̀ka ó náà mú bí onára àbíkẹ́ ìlú. Ẹ bí ọmọ mẹ́ta àbí? Bẹ́ẹ̀ ni o. Àkọ́bí yín ṣọ́kùnrin ni mà? Ọkùnrin obìnrin tó láwọn láàrin. Ṣó ó ti ṣègbéyàwó ń tiẹ̀? Ẹ lò mà. Ṣó ti ṣègbéyàwó ń tiẹ̀? Òun náà ti ṣègbéyàwó kọ́ náà bá wọnú ayé tiẹ̀ náà. Ṣùgbọ́n òun ò dà yín láàmú kankan àbí? Ara o kódà kò sí lákàtà náà tí a bá ń dá sí mọ́. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Wọ́n mi tèmi ni ẹ máa gbọ́ torí kọ́ka. Ṣẹlẹ́ẹ̀kejì ti má rí àbí ò tí ì má rí mà? Òun náà tó ń ti má rí kejì mọ́. Ṣé òun náà ò dà yín láàmú? Ọ̀dà láàmú. Ẹ farabalẹ̀. Ṣé létẹ̀ ń gbéṣẹ́ rẹ́ǹtì ní abẹ́ ẹ̀kọ́ àbí family house? Ilé wa tá a kọ́ ni òde mi tí mo kọ́ ni ayégbé. Ìbẹ̀lẹ̀ ń gbé. Ṣé ọmọ tó mu igbó orí sàárè náà wà pẹ̀lú yín bẹ̀? Ó wà pẹ̀lú mi ṣùgbọ́n kò sì lé báyìí. Ẹ mọ̀ tí màá sọ fún yín. Ọba tí a dé sórí fúláàtì wọ́n mọ̀ pé wọ́n bá yàn púpọ̀. Ẹ lò mà. Ó ti mu kólòsì ẹ̀ ń sìn ó tọ́dún mélòó? Bàbá mi tí ọba tọ́dún 4 sí sí i. Kì í ṣe pé ń gbìyànjú. Mo ti lọ lé aláfáà ni mo mọ̀ lọ lé wò kí. Ẹ lò mà. Kí ni èjì yín mọ́ mi? Èmi ti wọ 63 báyìí. 63. Bẹ́ẹ̀ni. Ikú tó yáwó ní ẹpa yín ẹ máa ṣe àmì o. Lẹ́nà àmì náà yàrá. Ẹ rí i pé ẹni ilé ara yín tẹ ẹkọ́ lẹ̀ ń gbé. Ẹ rí i pé kò yìí sì kéèyàn kọ́ yàrá kan lọ́wọ́ tá a wà yìí àkọ́ṣẹ́ ló ṣe. Iye tán ta blọọkù ló ń lọ yẹn, sìmẹ́ǹtì ló ń lọ yẹn, yanrìn ló ń lọ yẹn. Nípa ìdí èyí ẹ pọkàn yín pọ̀. Ẹ rí i pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ò bá yín dá sí mọ́ àbí? Kan lè bá a pẹ́ láyé ń tiwọn ni. Ọmọ ìrìn bákan náà tó ti yé yín mà. Ńgbò bá yá kò ní í mú mọ́. Ẹ mọ̀ dára yín láàmú kankan. Ńgbà tó bá yá kò ní í mú mọ́. Ńgbò bá mú débi tó ní àpẹẹrẹ tí kólóòsì orí ibi tí ó dó sí mọ́nú ọpọlọ ẹ̀. Fúnra kólóòsì gan ni ó ṣe kíni ni ó filẹ̀ lẹ́rọ̀. Ẹ má káyà sókè mò ń sọ fún yín yẹn. Ṣé ẹ mọ̀ pé okó ni yín mà? Bá a rìn ṣe jẹ́ nìyẹn o. Ọmọ tó wá fẹ́ mu kólóòsì kó mú o. Àwa ń gbàdúrà kí torí pé mọ́ mu kólóòsì yẹn kò sáàyè yẹn o. Tó wá mú láyé ń ti ẹnu. Ìwọ ọmọ tó ń gbọ́ mi dédé àkókò yìí. Ojú ẹ ò tá mí. Ojú ẹ ò ṣe kí ni? Ojú ẹ ò tá mí. Ó tiẹ̀ tó rí èèyàn bẹ́ẹ̀ wí ò máa dúpẹ́. Jẹun tó dá òmù tó dá. Tán bá tiẹ̀ sọ lórí ètò ń sìn pé ókè o. Ìbejì ló mú káàkiri o, ìbejì tó wà lọ́dọ̀ àwọn obìnrin ló mú kí ìgboro. Á lò rí nǹkan mú. Á lò másáàjì fèsì ẹ̀ ni. Kólóòsì ló wá mú kí n tiẹ̀ ọ̀ràn tí ọmọ ẹni tó ṣe. Wọ́n dẹ̀ sọ pé ò ní ṣerú ògo àbáwáyé ìwọ náà dẹ̀ ń ṣàmì. Wọ́n lò ní ṣerú ẹgbẹ́ ìwọ náà ń ṣàmì. Ó pe àrú àti ọ̀dọ̀fin. Ìtú òmu tí ò ṣe é lóore kankan. Orí ibi ṣe sí ni.